bàbá wa Mudir Markaz ànábì tọ́lọ́ rán sí wa ni wọ́n. Assalamu alaikum warahmatullahi wabarakatuhu. Mẹ́sẹ̀jì mi sí gbogbo àwọn mùsùlùmí tá a sì nígbàgbọ́ náà Allah subhanahu wa ta'ala àti òjíṣẹ́ rẹ̀ tọ́lọ́run rán sí wa tá a mọ̀ pé n tó mú wa lórí ire fún wa n tó bá yàtọ̀ sí kò sí ní tá a lè pè ju àdánù lọ àti ìṣìnà. Ẹ̀yin àfáà wa àgbáńlẹ̀ Yorùbá ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ níṣe nípọn ẹ sì dákẹ́ tí àwọn ọmọ dẹ̀dẹ̀ wù rẹ̀ tí wọ́n ní àyà sí Allah subhanahu wa ta'ala wọ́n ní àyà sí ẹ̀sìn Allah subhanahu wa ta'ala wọ́n ní àyà sí ìbínú Allah subhanahu wa ta'ala. Kí ni ọ̀gá àwọn dẹ̀dẹ̀ wù rẹ̀ fẹ́ sọ̀rọ̀ ẹ̀dá? Kí làwọn mọ́ríkàzì kan kì í ṣe gbogbo mọ́ríkàzì kí làwọn apá kan náà àwọn mọ́ríkàzì tí wọ́n fẹ́ sọ ọ̀gá àwọn dẹ̀dẹ̀ wù rẹ̀ yìí wọ́n fẹ́ sọ di tọ̀gùt tí wọ́n mọ̀ bọ̀ wọ́n fẹ́ ìmpúsì ẹ̀ pẹ̀lú òdo àti ìbá ẹ̀sìn jẹ́ yìí wọ́n fẹ́ ìmpúsì ẹ̀ láwọn èèyàn lórí. Ọlọ́run ó bi gbogbo yín léèrè pàápàá jùlọ ẹ̀yin bàbá wa ní rọ́bítọ̀ ṣó sì dáa bẹ́ẹ̀ ṣó dáa bẹ́ẹ̀ ṣó dáa bẹ́ẹ̀ ẹ gbọ́rọ̀ yìí. bàbá wa Mudir Markaz ànábì tọ́lọ́ rán sí wa ni wọ́n. la tu'akhidhna bima fa'ala as-sufaha'u minna. Ọlọ́run má bínú sí wa pẹ̀lú táwọn dẹ̀dẹ̀ wù rẹ̀ ń ṣe tí wọ́n fẹ́ sọ ẹ̀sìn ẹ̀dá. limithli hadha yadhubu al-qalbu min kamadi. Mudiru ní ànábì tiwọn ẹ̀yin wò ajẹ́ pé ẹ kì í ṣe mùsùlùmí ajẹ́ pé ẹ nígbàgbọ́ náà Allah subhanahu wa ta'ala ànábì yín lórí kíni ta ló ránṣẹ́ tíra wo náà fi ràn iṣẹ́ wo ni jẹ́ fún yín ṣíṣe ìbínú Ọlọ́run tí ń jẹ́ fún yín náà ní ẹ fi ń ṣe fáàrí ìmọ̀ fáwọn sábẹ́ ànábì tayín ìmọ̀ tó àyà Kùránì tukutu ìmọ̀ gbá ìmọ̀ lójú ìmọ̀ faṣọ àwọn èèyàn ya eléyìí ò lè lídìí yẹn síbi kankan ju bí ìbínú ọba dẹ́dà lọ wallahi subhanahu wa ta'ala. Ẹ wá máa wo fáwọn ìpọ̀ ọkùnrin yìí àbẹ̀sìnjẹ́ yìí àwa ń bí náà láti jọ pé kí ni tó tún ṣe inú ẹ̀sìn ìmọ̀ wo ló ní èyí tó yẹ kẹ́ fi dá wa lóhùn èyí bú èpè ìbanilórúkọ jẹ́ lẹ́ ń ṣe. Ọlọ́run bí gbogbo yín léèrè ẹ múra sí i káwa lè mọ̀ pé àwọn tí wọ́n ń tẹ̀ lọ́kùnrin yìí kò sí ní tó kàn wọ́n pẹ̀lú pé báwo lọ́lọ́run ó ṣe bá wọn lò báwo ni ìgbésí ayé àwọn ó ṣe padà rí ìyàwó ní bẹ fáwọn kò sí ní tó kàn wọ́n ẹ gbọ́ tẹ́lẹ̀ náà. o bá kọ tíra 1 million Mudiru Markaz ni tí wọ́n bá polówó náà fún wa pé iná da òun la máa wọ̀ gbogbo rẹ̀ tẹ́lẹ̀ mi ṣe káàkiri gánà mo sì í jù ní jọ́ńkọ́ sọ pé gbogbo ẹ̀yin olólùfẹ́ ọba alágége o ẹ wọ̀ náà á tẹ̀lé wọn wọ̀ náà torí pé àwọn àpamọ́ àkọ́ ń bẹ̀ yá ṣe kẹ́yìn náà wà ń bí adémọ́ hàn dẹ̀ ni. wàmínà lẹ́yìn pátá. لمثل هذا يذوب القلب من كمد إن كان في القلب إسلام وإيمان. gbogbo àwa tá a bá ń gbọ́ mi lásìkò yìí àfààní irun táwọn ọmọ dẹ̀dẹ̀ wù rẹ̀ ń fẹnu wọn wí ìbínú Ọlọ́run tí wọ́n fẹnu wọn já yìí tahsabunahu hayyinan wa huwa inda Allahi azim ẹ láyà sọ Ọlọ́run ọba dẹ́dà èyí tẹ́ ń sọ tẹ́yìn rò bóyá ẹ fẹ́ fi gba hajj gba yìí lọ́dọ̀ àwọn èèyàn yẹn ìbínú ni ìbínú ọba dẹ́dà ni ìyà sì ni ó jẹ́ fún yín. Irú àwọn wọnàwọnà yìí àtàwọn ọmọ dẹ̀dẹ̀ wù rẹ̀ tí wọ́n balẹ̀ Ọlọ́run jẹ́ yìí yìí máa jẹ́ kọkùnrin yọ gẹ̀rẹ̀gẹ̀ fún bànújẹ́ ni tẹ́pẹ́ lóòótọ́ ni Islam bá ń bẹ nínú ẹ̀mí oníkálukú wa pápẹ́ lóòótọ́ ni ìmánì bá ń bẹ nínú oníkálukú wa ìta gbangba là á ti ń sọ yìí ọkùnrin yìí ò ṣẹ̀ wá àfẹ́ mọ́ kò já mọ́ kankan nú ẹ̀sìn kó fi ẹ̀sìn wa lọ́rùn lẹ̀ ẹlẹ́nu rúrùn ló lámùyẹ ẹ kó máa sọ̀rọ̀ ìdílé wọn kó máa sọ̀rọ̀ inú ọgbà wọn kó máa dá sọ̀rọ̀ ẹ̀sìn wallahi kò sí ìmọ̀ tó lè fi dá sí. Látijọ́ ta ti wá ń ta àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ láyà tí wọ́n ń ta ọjà àbàṣá ọjà tó ti bàjẹ́ ìdípẹ̀ta agbárí àti òdo yìí tí wọ́n fẹ́ máa ta fáwọn àwùjọ mùsùlùmí gẹ́gẹ́ bí ìmọ̀ náà tó sì jẹ́ pé ìṣìnà ni àti ìbínú Allah subhanahu wa ta'ala ẹ fún wa nímọ̀ yẹn ẹ rí sọ àfihàn burúkú ẹ̀yin tẹ̀ ìjámọ̀ kankan tẹ̀ nítumọ̀ ẹ̀yin lẹ́mọ̀ aládìífì kan ò dá àyà Kùránì nìkan ẹ̀yin lẹ́ gbọ́ yé ẹ̀yin lẹ́ gbọ́ bàbá yé bàbá àdánwò yín oníbẹ̀sì jẹ́ bàbá abúwo lọ́lọ́run fẹ́yìn tọ́lọ́run ṣe lẹ́ni àdánù tí ó mọ̀ láyà sí tẹ́sí Ọlọ́run náà enough is enough. Kápẹ́ Islam bá wà lẹ́mìí oníkálukú wa lóòótọ́ ó yẹ kí wájú dìde tàwọn jákujàku yìí nìyàwó. Markaz kan nìkan kọ́ nílé ké tó wà nílẹ̀ Yorùbá Sheikh Adam náà dẹ̀ láàfà ilé ké wo lẹ́rí tí ń fún Islam ní wàhálà nílẹ̀ Yorùbá tó tó àwọn jákujàku yìí náà. Ẹ̀yin kan náà ni Felix Nola ẹ̀yin kan náà ni Tazara Jamada ẹ̀yin kan náà ni Musa Ijun ẹ̀yin náà ni Rauf Sheikhan ẹ̀yin kan náà ni àfáàyìn tó ti dà nábì la ilaha illallah Muhammadu Rasulullah aburú lélẹ́yìí wallahi ẹ̀yin kan náà lè fẹ́ bá àfáàyìn wọnú náà eléyìí láyà sọ́lọ̀ tí Mudiru bá ní káwọn ọmọ lọ́nu náà àwọn bá wọn wọ bẹ́ẹ̀ ajẹ́pẹ́ yìí náà mọ̀ pé ṣẹ́tẹ̀ ń ṣe nìyẹn. wa minan nasi man yattakhidhu min dunillahi andadan yuhibbunahu ka hubbillah walladhina amanu ashaddu hubban lillah. Ọlọ́run ní bẹ́nu àwọn èèyàn bí àwọn dẹ̀dẹ̀ wúrẹ́ yìí wọ́n ti mú Mudiru wọn yẹn
dẹ̀dẹ̀ wúre ọ̀gá àwọn mùdílù yẹn wọ́n ti mú gẹ́gẹ́ bí orogún fún Allah subhanahu wa ta'ala yuhibbunahu ka hubbillah wọ́n ti gbé sẹ́gbẹ̀ẹ́ Allah subhanahu wa ta'ala oríire kan ò sì jáde bẹ̀yẹn mọ́ látijọ́ yìí la yujadul khayru illa fi ma'adinihi wa sharru inda dẹ̀dẹ̀ wúre asharru mawjud. ẹ̀yin náà lẹ jáde tẹniṣẹ́ tí Sheikh Adamu ṣe bàbá dáadáa tí wọ́n bẹ̀sìn jẹ́ ẹ̀rí so ẹ̀dá nàbí ọlọ́run mi ò ṣe ẹ̀bẹ̀rẹ̀ ń bẹ̀yẹn Ramadan last year oxygen bi rabbil kaaba ní TikTok lọkùnrin kan sọ pé mudiru dẹdẹwúrẹ yìí olùmọ kí ó jà nàbì lọ àwa bílẹ̀ rẹ̀ rí oníṣà nàbì lọ́wọ́ alif bá ta sa àṣà àtúntì rí nǹkan kan èmi ìlà tó rí lọ́dún yìí wọ́n tẹ̀ lá nàbì ni wọ́n tẹ̀ láwọn fẹ́ bá wọn ná wọ́n pè é lábì fúnra ara yìí ẹ̀ sì pa fún mọ́ ẹ̀rù bóyá kẹ́ ẹ máa fi ìbínú ọlọ́run àti orí burúkú ṣayọ̀ yìí ẹ lè fi dáhùn yàn lákẹ́ lórí òdodo ẹ̀rù bóyá níta ń ṣe yẹn ẹ lè fi gbé iyì fẹ́ni tọ́lọ́wọ́n bá àlíkẹ́ láti gbaṣọ yìí láre wa man yuhinillahu fama lahu min mukrimin ó ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ̀tẹ́ tí ó bá déwájú Allah subhanahu wa ta'ala nìyẹn àfi tó bá túbá lókù ẹ pé ní tó bá wù yín ọlọ́run ọba àlekè ọlá gbogbo yín léèrè ẹ̀yin tẹ wá dákẹ́ o tí ó ti yé wa inda Allahi tajtami'ul khusum bóyá ń tẹ fẹ́ so ẹ̀sìn ìdánilẹ̀ yorùbá lélẹ́yìí ọlọ́run jọ gbogbo yín léèrè ẹ wá pàtàkì ẹnìkan tó ẹni yẹpẹrẹ ẹni dọ̀tí Ruwaybida Allahu akbar kabira mo wá ń bí gbogbo ẹ̀yin ọmọ dẹ̀dẹ̀ wúrẹ́ léèrè kí láàfáà yín fi já nàbí ẹ̀ ní dìde sílẹ̀ tó ń sọ jákujàku yìí tata'awanuna 'ala al-ithmi wal-'udwan ìntẹ́ ìfọwọ́sowọ́pọ̀ lé lórí nìyẹn ẹni tí ò bá ti bá yín rí olódo abẹ̀sìnjẹ́ amukun mẹ́kọ̀ yìí èyí tí ń fa àwọn sàábẹ́ ọlọ́run sàábẹ́ ànábì tayín yìí ẹni tí ò bá ti wá bá yín háìpù ẹ̀ kó pè ní tí ò jẹ́ kó ta ìmọ̀ tí ò sí lára ẹ̀ fún kó taṣọ ìtọ́lọ́run ti gbà lára ẹ̀ kó wọ́ fún ìyẹn lọ́ta yín tẹ̀mọ̀ ṣépè tẹ̀mọ̀ bá lórúkọ jẹ́ ẹ bẹ̀rù bínú ọlọ́run sórí wa tó wá fẹ́ bá mùdírù ẹ̀ wọ̀ náà kò sí wàhálà wa in tasbir 'ala an-ni'rani fa'si wa illa kun anil isyani qasin gbogbo èyí tẹ̀ ń ṣe yìí ẹ ti béèrè fún bínú ọlọ́run yẹn ẹ wá dúró ṣe báwọn kan náà béèrè ńjọ́ náà àfún wa níyà yẹn anábì ọlọ́run yóò dẹ̀ bá wọn díyàn qala innamal ilmu 'inda Allah ọlọ́run ló mọ̀gbà tí yóò dé falamma ra'aw 'aridan mustaqbila awdiyatihim ìgbà tẹ́ lérò níyà yóò dé fún yẹn dẹ̀dẹ̀ wúrẹ́ àdàbí tẹ́ bá mọ̀ pé òdo lọkùnrin tí lókù àdàbí tẹ́ bá mọ̀ pé irọ́ ní pa lókù gbogbo ẹ̀yin professors Americas ẹ̀ dákẹ́ ẹ̀yin doctors dákẹ́ ṣé n tẹ́ kọ́ rè ṣé n tọ́lọ́run tẹ́ ẹ̀rù bọ́lọ́run ní bí lórí ẹ̀ lélẹ̀ lẹ́yìn paruparu yìí ẹnì ṣó ń bẹ̀ mélòó ni nínú àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá yóò lanu òṣì lágbárí ẹbẹ̀ lábà ìwọ gẹ́gẹ́ bíi ta ni ẹ̀hún tí mo fi tàwọn náà mo fi tàwọn ká ẹ̀wọ̀n tó kọ síbí so astronomy calculation ó perfect ń bo báwo ló ṣe wọnú ẹ̀sìn wa so inú mọ̀sọ́dúró tẹ̀sírì ọ̀nà wo ni astronomy calculation jókòó sí mẹ́ tá a fi mọ̀ fi mọ́jú àwẹ̀ súnmọ́lì rúyà tìhí káwá oṣù tá a bá ti róṣù ká parí ṣàbáàní kó pé 30 àdánwò lẹ́yìn pípù yìí àdánwò ní ọlọ́run sì bí yín léèrè ẹ wá fẹ́ máa fi òdo ìláyàsọ́lọ́run àti rubbish ẹ wá fẹ́ máa pè yẹn lọ́nà fáwọn èèyàn níbo ẹ̀rí bí gbégbá ẹ̀rí bí gbégbá ẹ̀mí náà sáfà kan lẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ máa pòpọ̀ ọ̀bànújẹ́ fúnra yín ẹ̀rí tọ́lọ́ òdùn níbẹ̀ lọ́la ṣúgà ìmọ̀ wo ló wà lára dẹ̀dẹ̀ wúrẹ̀ yìí kò sí ìwọ sọ ìmọ̀ yẹn táwa láyà pé n tí mùdírù yín fi já àfáàrí o ìmọ̀ tí ń tú rèé you go explain tire à ń tayín láyà látijọ́ ẹ̀ ń ṣàràjà lẹ́yìn wà ẹ̀ ń ṣépè ẹ̀ ń ṣe jágùjágù wallahi kì í ṣàfà ìdágbà láti sọ yìí a sì púra lórí irọ́ tó bá wá já àfà lọ́dọ̀ ti al-bayyinatu 'ala al-mudda'i ìwọ ni wá sọ tó fi já àfà fún wa ìyìn tó fi já àfà la taqrabu hadhihi ash-shajara tó tukutu yẹn bóun ló fi já àfà ni àbí ti Felix Ronald ló fi já àfà ni àbí ti àwọn òṣìrègbè odò òfò tí ń tú kiri ayé yìí enough is enough ayna al-ghayra ìtara ẹ̀sìn dà oníkálukú yín sì dákẹ́ bí ìgbà tí nǹkan kò ṣẹlẹ̀ àti bínú ọlọ́run bá dé pẹ̀lú ògùn ọlọ́run gbogbo yín náà ni ó kàn lẹ́yìn aláburú játijàti kí ni pírọ́blẹ́mù yín ní Islam náà àlámọ̀ yanjú ọ̀rọ̀ fámìlì yẹn lọ ọ̀rọ̀ lè kéwù yín ibi tó kù yín kù nìyẹn kò sẹ́ni tí ó bá yín dá sí àmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́mọ̀ ṣe kò sí àfà náà nínú dìrú kí ló jámọ́ kí ló ní ìtumọ̀ sí tá máa ń sọ̀rọ̀ ẹ̀sìn ilẹ̀ Yorùbá tó fẹ́ fi ìmọ̀ tó kò wọ́ọ̀tì anything tó ní kò nímọ̀ yẹn òun kàn fagídí rọ́ọ̀fù ẹ̀ ni ẹ̀ṣà nǹkan ṣàmọ̀ ẹ̀dàrú ó dẹ̀ ti rẹ́yìn náà lẹ́ni tọ́lọ́run ti parí òfò léyìn lórí ọlọ́ni walladhina amanu ashaddu hubban lillah àmọ́ àwọn amùmí ní òdodo tá a dẹ́sìn mọ́ ọlọ́run nìkan làwa nífẹ̀ẹ́ àmọ́ gbogbo yín ó jọ dínà ara yín ẹ gbéra yín ṣépè tó bá dijọ́ bẹ̀rẹ̀ kìyàmà ẹ mọ̀ over hype ẹ mọ̀ pé ní tí ò jẹ́ ọlọ́run bọ̀ wá bá yín.